mi ò kì í ṣe aṣẹ́wó, bẹ́ẹ̀ ni mi ò fi ara mi sílẹ̀ fún ìbálòpọ̀ dípò iṣẹ́ eré kankan rí o. Òṣèrébìnrin lẹ́wà ní Olúwakẹ́misọ́lá Àpèsìn tí gbogbo àwọn tiẹ̀ máa ń pè ní Kemity ti jáde síta láti wá ṣàlàyé fún àwọn ènìyàn látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án lórí ìjà tí ó ń lọ lọ́wọ́ láàrin Esun Ibalopo àti ọ̀gá rẹ̀ ìtẹ̀lẹ̀dì icon. Èyí ni ohun tí ó sọ. ṣé ẹ ti gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ láàrin Bisola Badmus Ati Wasiu Ayinde K1 The Ultimate ní òde kan tí àwọn méjì ti gbé pàdé lọ́sẹ̀ yìí o. Kámẹ́rà ló tú Bisola Badmus láṣìírí, ẹ farabalẹ̀ báyìí kájọ jẹ̀gbádùn ètò lẹ́kùnrẹ́rẹ́. ìjà tí ó máa ń bẹ láàrin Esun Ibalopo, Kemity àti ọ̀gá rẹ̀ ìtẹ̀lẹ̀dì icon kò máa ṣetán láti lodò lọ mú mi. ṣebí tí a kò bá gbàgbé, láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan nísìn ni Esun Ibalopo ti ń fún ìtẹ̀lẹ̀dì icon jẹ ní gbàgbós pẹ̀lú bí ó ṣe ń lọ síbi ìfọ̀rọ̀wérọ̀ tí ó sì ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ìtẹ̀lẹ̀ wípé ara òun ni ìtẹ̀lẹ̀dì icon ti dìde àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mìíràn tí ó sì ti mú kí àwọn tí ó súnmọ́ ìtẹ̀lẹ̀dì icon máa jáde síta láti fèsì sí ọ̀rọ̀ tí Esun Ibalopo sọ. Ara wọn tí ó sì jáde ní ìyàwó kejì ìtẹ̀lẹ̀dì icon tí ó sì gbèjà ọkọ rẹ̀ wípé irọ́ ńlá gbáà ni Esun Ibalopo ń pa wípé ara òun ni ọkọ rẹ̀ ti dìde, wípé ṣe ni òun mọ̀ dáadáa. kí òun àti ọkọ rẹ̀ sì tó mọ ara wọn ni Ọlọ́run ti gbọ́ àdúrà ọkọ òun tí ó sì ti dìde, wípé ẹnìkan tí ó lẹ́tọ̀ọ́ láti sọ irú ọ̀rọ̀ bí eléyìí ni Don Richard, wípé ẹnu Don Richard nìkan ni ó gba ọ̀rọ̀ tí Esun Ibalopo fẹ́ máa sọ yìí. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìyàwó ẹlẹ́ẹ̀kejì ìtẹ̀lẹ̀dì icon wá sórí ayélujára láti gbé ìjà ọkọ rẹ̀, ṣe ni ọmọọṣẹ́ ìtẹ̀lẹ̀dì icon náà jáde síta o, ìyẹn Kẹ́misọ́lá Àpèsìn tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Kemity. bẹ́ẹ̀ sì ni ó lọ́gun rẹ̀ tantan lórí ayélujára wípé ṣe ni kí Esun Ibalopo kó mú orúkọ ọ̀gá òun kúrò lẹ́nu rẹ̀ o, kó yé dárúkọ ọ̀gá òun nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ó bá lọ ṣe. bẹ́ẹ̀ ni Kemity sì tún dúnkokò mọ́ nínú ọ̀rọ̀ tí ó sọ lọ́jọ́ náà lọ́hùn wípé tí Esun Ibalopo bá tún fi lè dárúkọ ọ̀gá òun ìyẹn ìtẹ̀lẹ̀dì icon nínú ọ̀rọ̀ rẹ̀ tàbí ìfọ̀rọ̀wérọ̀, ṣe ni òun yóò tú àṣírí rẹ̀ síta o, wípé kí ó má ṣe sọ nǹkan kan máa jẹ́ bẹ́ẹ̀ gbogbo ohun tó ṣètìlẹ́ fi jó pátápátá báyìí ni òun yóò tú síta fún ọmọ aráyé. bí ó sì ṣe sọ ọ̀rọ̀ náà tán ni àwọn tí ó jẹ́ olólùfẹ́ Esun Ibalopo náà sì bẹ̀rẹ̀ sí ní jáde síta nìyẹn, tí wọ́n sì ń gbèjà Esun Ibalopo wípé ṣe ni ọ̀rọ̀ ò tọ́ sí Kemity lẹ́nu rárá o, wípé ṣé tí gbogbo ènìyàn bá wá ń sọ̀rọ̀ ṣé irú Kemity ni, wípé ṣé Kemity tí wọ́n máa ń bá lòpọ̀ káàkiri oríṣiríṣi location, wípé gbogbo àṣírí rẹ̀ pátá bí àwọn òṣèrékùnrin ṣe máa ń bá sùn kiri location ni òun mọ̀ sí. bẹ́ẹ̀ ni ọmọkùnrin tí ó ń gbèjà Esun Ibalopo ní ṣe ni òun fún Kemity ní ọjọ́ kan péré wípé kí ó wá tú àṣírí Esun tí ó wà ní ọwọ́ rẹ̀, wípé àìtú àṣírí náà òun gangan ó wà bẹ̀rẹ̀ sí ní tú àṣírí Kemity lẹ́yọkọ̀ọ̀kan. ṣùgbọ́n lánàá òde yìí ni Kemity ti jáde síta o, tí ó sì ti fèsì sí ẹ̀sùn tí wọ́n fi kàn wípé ṣe ni wọ́n ń bá a sùn kiri gbogbo location. èyí sì ni ọ̀rọ̀ tí ó gbé jáde sí orí ìkànnì Instagram rẹ̀. ó wí pé gẹ́gẹ́ bí mo ṣe ń fi òní ṣe ìrántí ìgbà tí mò ń ṣiṣẹ́ kárakára, mo fẹ́ fi àsìkò yìí tan ìmọ́lẹ̀ sí àwọn ọ̀rọ̀ kan tí ó ń lọ lórí ayélujára wípé ṣe ni mò ń fi ara mi gba iṣẹ́ eré. ó ní rárá kò rí bẹ́ẹ̀ o, ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni tàn yín jẹ o, mi ò tí ì fi ara mi gba iṣẹ́ eré rí, bẹ́ẹ̀ ni mi ò fi ìbálòpọ̀ ṣe pààrọ̀ àǹfààní rí. kódà kó tó di wípé mo ṣalábàápàdé ọ̀gá mi ìyẹn ìtẹ̀lẹ̀dì icon, mo ti ní ṣọ́ọ̀bù tí mo fi ń ta wáìnì ọ̀tọ̀ọ̀tọ̀ méjì. bẹ́ẹ̀ ló tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ṣé ni òun ti ṣe iṣẹ́ ní Masters Hotel Àyọ́bò gẹ́gẹ́ bí receptionist. ó ní òun ti ṣiṣẹ́ makeup artist rí tí òun sì tún fi iṣẹ́ eré náà kún, wípé gbogbo ohun tí ó sì ràn òun lọ́wọ́ lónìí tí òun fi dé ibi tí òun dé lónìí ni o. ó ní níṣe ni òun máa ń ṣiṣẹ́ fún gbogbo owó òun ni, pé kò sí mọ̀dàrú tàbí mọ̀gòmọ́gò kankan níbẹ̀. ó ní ìyá ni òun jẹ́ tí òun sì bí ọmọ obìnrin méjì tí òun sì ń kọ́ wọn pẹ̀lú ẹ̀kọ́ tí ó péye àti èyí tí ó dájú, wípé òun kò lè kọ́ wọn ní ọ̀nà ìdọ̀tí láéláé. ó ní ilé ire ni òun ti jáde wá o, kódà ọmọ ìyá àjọ ni òun tí ìyá òun sì kọ́ òun dáradára. ó ní orúkọ òun ni Àríyọ̀ Kẹ́misọ́lá Àpèsìn. kò sì sí ẹni ọ̀hún tí ó lè fọwọ́sọ̀yà tí ó jáde síta láti sọ wípé òun bá òun lò pọ̀ rí láti fi lè gba iṣẹ́ eré tàbí gba ohunkóhun ní ọwọ́ rẹ̀. báyìí ló wá parí ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ̀yin òṣèrébìnrin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀, ẹ jọ̀wọ́ ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni da ọ̀nà yín rú. ẹ lè ṣàṣeyọrí pẹ̀lú ẹ̀bùn tí Ọlọ́run fún yín, ẹ̀kọ́, iṣẹ́ takuntakun àti àìṣe ìmẹ́lẹ́. ṣé ẹ̀yin náà ti gbọ́ ohun èyí tí ó ṣẹlẹ̀ láàrin Bisola Badmus àti Wasiu Ayinde ní òde kan
tí àwọn méjèèjì ti pàdé lọ́sẹ̀ yìí o. Eléyìí ká mọ̀mọ́ ó sì kọjá sísọ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé gbogbo ibi tí àwọn gbajúmọ̀ wa bá ti balẹ̀ sí báyìí ó di dandan ó rí àwọn blogger níbẹ̀ tí wọn yóò pọ̀ rẹ́rẹ́ tí wọn yóò sì máa ṣẹ́ẹ̀tì kámẹ́rà sí wọn lójú. Bí wọ́n ṣe ti rí Bisola Badmus bó ṣe wáá fi ìjókòó yẹ olóde sí tí ó sì mọ̀ wípé Bàmí Wasiu Ayinde ni ó wà níkàlẹ̀ láti fi orin yẹ àwọn sí láti kan ìlú sí àwọn ènìyàn nídìí làwọn ènìyàn ti bẹ̀rẹ̀ láti máa ṣẹ́ẹ̀tì kámẹ́rà. Àwọn blogger yìí ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ẹ̀tì kámẹ́rà sí ojú Bisola Badmus o bí ó ṣe ń jókòó bí ó ṣe ń lọ tí ó ń bọ̀ láti máa sọ eléyìí mà wá lágbára púpọ̀. Bí Wasiu Ayinde sì ti bẹ̀rẹ̀ sí ní kọ orin tí ó sì ń mú inú àwọn ènìyàn dùn ni oríṣiríṣi àwọn blogger sì ti ṣẹ́ẹ̀tì kámẹ́rà kalẹ̀ bí wọ́n ṣe ń sọ ojú Wasiu Ayinde bẹ́ẹ̀ ni wọ́n tún ń sọ ojú Bisola Badmus náà o. Wàhálà tí Wasiu Ayinde sì mú orin bọ ẹnu tí àwọn ènìyàn sì ń tàdíreke pẹ̀lú bí ó ṣe ń forin dá àwọn ènìyàn lárayá. Ṣùgbọ́n ohun tí kámẹ́rà gbé nípa Bisola yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa tún ń jẹ lẹ́nu yànmùyànmù lóríṣiríṣi lórí ayélujára lọ́wọ́ báyìí o. Ǹjẹ́ kí ni ohun tí kámẹ́rà máa ń gbé gan-an tí Bisola Badmus ṣe gan-an? Níṣe ni Bisola Badmus sì tẹ ojú mọ́ Wasiu Ayinde o rororo tí kò sì ṣẹ́jú rẹ̀ kúrò lára Wasiu Ayinde o nígbà tí ó ń kọrin lọ́wọ́ pẹ̀lú ibi kọ́nà kan tí Bisola Badmus jókòó sí bí kámẹ́rà ṣe gbé. Èyí mà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa rí tí wọ́n sì tún sọ̀rọ̀ lórí ayélujára pé ìfẹ́ ọmọkùnrin yìí yẹn Bàmí Wasiu Ayinde ó sì wà lọ́kàn Bisola Badmus lójúdojú ni o látàrí bí kámẹ́rà ṣe gbé ojú Bisola Badmus tí ó sì ṣe wo Wasiu Ayinde roro tí kò tiẹ̀ ṣẹ́ ojú rẹ̀ kúrò lára Wasiu Ayinde ní ìṣẹ́jú kan. Bí ẹ̀yin náà bá sì ṣe àkíyèsí àwòrán tàbí fọ́nrán náà tí ó la orí ayélujára pa yìí nípa Bisola Badmus pẹ̀lú bí òun àti Bisola Badmus ṣe pàdé lóde eré kan ẹ ó wí pé lóòótọ́ ohun kankan lọ nínú ọkàn Bisola Badmus. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti sọ wípé lóòótọ́ ni ìfẹ́ rẹ̀ lè wà ní ọkàn rẹ̀ o ṣùgbọ́n kí ó yé lọ sí òde tí àwọn àti Wasiu Ayinde yóò bá ti máa pàdé tí ó mọ̀ wípé yóò máa mú òun ronú tàbí mú òun ro nǹkan mìíràn. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn wípé ẹ fi wọ́n sílẹ̀ o láìpẹ́ láì jìnnà àwọn méjèèjì yóò padà kó lọ sí ọ̀dẹ̀dẹ̀ ara wọn. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn sì fi ojú ọ̀tọ̀ wò pé Wasiu Ayinde tí ẹ̀yin rí yẹn tí òun tiẹ̀ ti ń dáná fún ara rẹ̀ ní kíchìn rẹ̀ o kò máa rí títóbìnrin kankan rò mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí o bí yóò ṣe jẹ oyè Àwùjalẹ̀ lówó sáà wà nínú ọkàn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Èyí sì ni àwọn ènìyàn ń jẹ lẹ́nu yànmùyànmù lọ́wọ́lọ́wọ́ báyìí olórí ayélujára tí a sì mú wá sí etí ẹ̀yin olólùfẹ́ wa